Mo pàdé àwọn ọ̀rẹ́ mi tí ó ń jẹ́ Tóbi àti bẹ́ẹ̀ ni ó ti sọ fún mi pé ká jọ máa ṣiṣẹ́. Mo dẹ̀ ní iṣẹ́ ó ní iṣẹ́ olè. Mo ti bẹ̀rẹ̀ sí jalè láti 2018 tí mo ti bẹ́ẹ̀ máa sá lọ. Ní ara wọn tí ń bọ̀ wọ́n fi yìnbọn fún mi ní ẹsẹ̀. Mo pàdé àwọn ọ̀rẹ́ mi tí ó ń jẹ́ Tóbi àti bẹ́ẹ̀ ni ó ti sọ fún mi pé ká jọ máa ṣiṣẹ́. Mo dẹ̀ ní iṣẹ́ ó ní iṣẹ́ olè. Ìgbà tó dẹ̀ jẹ́ pé èmi náà ò ní iṣẹ́ kankan tí mo ṣe lọ́wọ́, mo bá sọ pé èmi náà sì ní idea pé Òṣogbo wà, pé mo sì mọ gbogbo àdúgbò yẹn dáadáa. Ìgbà tá a dé sí Òṣogbo, a lọ sí Òkè-Ọlá Ọ̀tẹ̀fún, a mú anything dání, a kan burglary, irin kan la kan wọlé. A dẹ̀ wọlé ti woman yẹn. Ìgbà tá a wọlé ti woman yẹn, a wọ kitchen, a rọ̀bẹ. Ọ̀bẹ tá a rí la fi gba nǹkan lọ́wọ́ woman yẹn pẹ̀lú àwọn ọmọ ẹ̀. A gba 9 phones. Ìgbà tá a dẹ̀ kúrò, a pín phone yẹn, ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Second one tá a wá, àwa 5 la wá. Ìgbà tá a wá, a tún wọ ilé kan lọ́tẹ̀fún lónìí. Orúkọ bẹ̀ yẹn Side Alábà mẹ́ta lórúkọ bẹ̀. A gba phone, a lọ tansábò pẹ̀lú laptop. Ẹlẹ́kẹta tá a tún wá, a lọ sí Bíkẹ́ẹ̀tì tá a lọ, a gba phone. Ẹlẹ́kẹrin tá a tún wá, a lọ sí power line, a gba phone. A dẹ̀ gba wọ́n gbowó náà, wọ́n dẹ̀ gba oríṣiríṣi phone sá. Ẹlẹ́karùn-ún tá a wá náà, a lọ sí Ayékalẹ̀. Ayékalẹ̀ yẹn wọ́n lé wa, àárín kankan gbà. Mo ti bẹ̀rẹ̀ sí jalè láti 2018. Ẹ̀ẹ̀kan wọ́n mú mi rí ní Ìbàdàn. Wọ́n mú mi, mo lọ lo 2 months tí wọ́n dẹ̀ fi mí lẹ̀. Mo jí fún ẹnìkan ni wọ́n fi gbé mi lọ prison gbà náà. Lálẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí, iṣẹ́ wo ni ẹ jọ ń ṣe? Ilé ọlọ́kadà mi ni. Okay. Iṣẹ́ wo ló máa ń ṣe fún yín gangan? Èmi àti àjọ máa já fún gbàgbà Ìbàdàn. Okay. So ṣó wá gbé ọ̀kadà yẹn wá láti Ìbàdàn sí Ọ̀ṣun? Kò ń gbé wa wá sọ́ṣun. Kí ló ṣẹlẹ̀ ṣàlàyé? Òun ni wọ́n mú tó wá mú mi. Báyìí ọlá pé ní statement ẹ pé àjọ máa ń jalè Ìbàdàn ni wọ́n fi mú wá sí bíbá. Ní tó ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn ni pé èmi wà níbi tí mo ní ṣeré. So mo wá fíláàṣì nọ́mbà Tóbi. Ó wá pè mí padà. Ìgbà tó pè mí padà, ó ní òun ti rí ọmọ Òṣogbo pé ó ní iṣẹ́ wà. So táìmù yẹn wọ́n ti mú òun. Ó wá ní kí n wá pàdé òun ní roundabout. Mo lọ pàdé rẹ̀. Bí mi ṣe dé roundabout, mo rí Líwọ̀n. A jọ ń sọ̀rọ̀. So ibi tá a ti jọ ń sọ̀rọ̀, ibẹ̀ mo ti rí tí ẹnìkan bù mí so ní àtẹ̀yìn. Kò dẹ̀ wọ uniform, kò wọ lè mọ̀ bóyá ọlọ́pàá gan ni. So ibi tí àtijọ́ ń dárẹ̀ tí mo ṣáà ti kúrò ní ọwọ́ rẹ̀ tí mo ti bẹ́ẹ̀ máa sá lọ. Ní ara wọn tí ń bọ̀ wọ́n fi yìnbọn fún mi ní ẹsẹ̀. These criminals has been terrorizing Òṣogbo, precisely where we call Ọ̀tà-Ifún area, Ọ̀tà-Ifún Òkè-Odò area, for a very long time. There have been serial robbery, handset snatching, pickpocketing, or whatever we call it. It happens that as it was revealed to us by them, by the suspects, they told us of their mode of operations, that one of them has a motorcycle that we popularly refer to as Okada. That one will be riding the Okada, the other one will be at the back, and they will be moving close to the victim, unsuspecting victim. When they see that that person is careless with his bag, with her bag that he's carrying,
or someone is making telephone calls on the road as he was going, or he was going, or she is going, and they will move close to that such individual or group of individuals, and when they see that they have been carried away with their discussion, they will just snatch the bag or the telephone that they are using to make calls, and they will take it away, and they will go and sell the telephone and make money out of it. We should be careful with whatever property that we have. We should take care of our properties.